káàsán yìí tẹ́ wà nírọ̀lẹ́ ẹ kú ìrọ̀lẹ́ ẹ̀yin tí alápá ọ̀dọ̀ wa ní àyín ẹ káalẹ́ ẹ kú gbogbo àsìkò yòówù tí oníkálukú wà lápá ọ̀dọ̀ yín ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta tó láwọn àgbàbọ̀ wọn ní bàbá rí ni tó tójọ́ méjì tó tójọ́ mẹ́ta ẹ kú àti báyìí ńlá kíra wa mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa wípé ẹ kú àti a kú bójú ọjọ́ ṣe rí a kú bígbà ṣe dà àṣẹ Elédùmarè yóò yẹ gbogbo wa kò ní yẹ ẹ lẹ torí yẹ báyìí ní tẹyẹlé dídẹ̀gbẹ̀dẹ̀ ní tàdàbà bó ṣe lè wù kọ́kẹ́dẹ̀ ó le tó bó bá ti pọ́n yín dẹ̀ ni yóò dẹ̀ fún mi yóò dẹ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa láṣẹ Elédùmarè ẹ má gbàgbé wípé orí pàtàkì tí ẹ lè ṣe fún wa ní kí ẹ bá wa tàn kálẹ̀ káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa ètò ìṣẹ̀dálẹ̀ àbínibí wa káwọn náà ò lè láǹfààní láti mọ nǹkan tá à ń ṣe bí bẹ́ẹ̀ bá ṣe wá ń darapọ̀ mọ́ wa lójú òpó Facebook yìí náà ni mo tún rọ̀ yín pé kẹ́ ẹ tún máa darapọ̀ mọ́ wa lójú òpó YouTube nítorí pé ọ̀kan òjọ̀ka àwọn iṣẹ́ àkànṣe la máa ń gbé síbẹ̀ fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ Yorùbá láti gbọ́n ojúlówó ìtàn ẹ sì mọ̀ wípé lórí ìkànnì àwa kì í ṣe agbélépìtàn òde èyí tó bá jẹ mọ́rú tòde àmójú ajé kò ní sọ ni á jẹ́ kẹ́ ẹ rí i pé kínní yìí bó ṣe rí rèé èyí tó jẹ́ rèé Olúwabùkọ́lá Adélékè Adégbọlá lorúkọ tí mò ń jẹ́ ẹ ṣeun ẹ kú ìfẹ́ tẹ̀ ń fi hàn sí wa ní gbogbo ìgbà mi ò ní gbà yín lásìkò torí èmi gan ò rí àsìkò púpọ̀ àmọ́ ó ti tójọ́ mélòó kan tá a ti ríra kẹ́yìn ó lẹ́tọ̀ọ́ ó sì yẹ ká kíra ẹni kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta bó ṣe bá gbogbo àwọn àgbààgbà ajúnilọ lọ́jọ́ orí ajúnilọ nípò ajúnilọ nírírí ajúnilọ níbi gbogbo torí pé bẹ́kò ló bá ti júbà ilẹ̀ báyìí tẹ̀tẹ̀ ní kílẹ̀ ò lanu fún un ẹ ti mọ̀lú ibi tá à ń lọ ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun níbi tí wọ́n ti ń jẹ kàtá tí wọ́n tún mú kọ yangan lé ibẹ̀ là ń lọ ẹ jẹ́ kí n mú omi ògo ìlú ọ̀hún ẹ jẹ́ mú wá fún wa káfí lẹ́yìn ò wọlé sórí ètò. láti mọ ìlú ibi tá à ń lọ báyìí ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun ni ó ti kú òní tàn ó ti kú òní tá à ń pẹ́ sọ pé láti ọjọ́ 12 oṣù 12 ọdún 2021 ìyẹn ọdún 2021 ní kábíyèsí ọba Àjùmọ Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta tí wọ́n jẹ́ Soun ti ìlú Ògbómọ̀ṣọ́ tí kábíyèsí ti darapọ̀ mọ́ àwọn aláṣepù láti ọjọ́ náà nípò àpèrè Soun ti Ògbómọ̀ṣọ́ ló ti wà lófìfo onírúurú àwọn àríyìnbísọ làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbé jáde wọ́n ti yẹn nìkan wọn ò yẹn nìkan eléyìí ló wá gún wa ní kẹ́sẹ́ táwa náà ṣe wá gùn lé iṣẹ́ ìwádìí wípé láti ọjọ́ 12 oṣù 12 ọdún 2021 tí kábíyèsí ọba Àjùmọ Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta tí wọ́n ti ràjò àgbà kí ni ìgbésẹ̀ tí àwọn olóyè ń gbé láti yan Soun tuntun fún ìlú Ògbómọ̀ṣọ́
ṣé ẹ mọ̀ wípé báyé bá torí àgbà bàjẹ́ àìmọ̀ wá wù ni àwọn àgbà sì bọ̀ wọ́n ní onílùú òní pẹ́ ó tú. ǹjẹ́ àwọn olóyè náà ń wòran? wọn ò wòran o, torí mo ti ṣèlérí pé mi ò ní gbà wá lásìkò púpọ̀. wọ́n gbé ìgbésẹ̀, wọ́n kàn sí ilé tí wọ́n ní ó yí bíríbírí tó yí kàn láti fi ọmọ oyè sílẹ̀. èyí ni ilé Ọláoyè. wọ́n kàn sí ilé Ọláoyè láti fi ọmọ oyè ránṣẹ́. bí wọ́n ṣe wá ṣe èyí ò hàn sí wa, a ò mọ̀. àmọ́ ohun tí àwa kàn gbọ́ ni wípé nínú oṣù kẹta ọdún 2022 ìyẹn ọdún 2022 oṣù kẹta ọdún tó kọjá, ó ní àwọn olóyè àgbà nílùú Ògbómọ̀ṣọ́ nínú àwọn ọmọ oyè tí wọ́n fìfẹ́ hàn, tí wọ́n fi èròǹgbà wọn hàn láti du ipò Soun, wọ́n fa ẹnìkan dondo yọ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n rí àmúyẹ àwọn nǹkan tí àwọn ń fẹ́ lára rẹ̀ láti di ipò ìmú. wọ́n fa ẹni ọ̀hún yọ nínú oṣù kẹta ọdún tó kọjá. táwa lẹ tí wọ́n fà yọ ọ̀hún, orúkọ onítọ̀ ni ọmọọba Afọlábí Ghandi Ọláoyè. ní kété tí wọ́n ti kéde ọmọọba Afọlábí Ghandi Ọláoyè yìí ní oríṣiríṣi ìfẹ̀hónúhàn lọ́kan òjọ̀kan ló ti bẹ̀rẹ̀ sí ní wáyé. èyí ò ní wípé láti inú oṣù kẹta ọdún 2022 ọdún tó kọjá ní oríṣiríṣi ìfẹ̀hónúhàn ti ń wáyé lórí ọmọ oyè tí wọ́n fi lẹ̀, eléyìí tí ó sì hàn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, pàápàá jùlọ àwọn aláríìírísọ tí wọ́n ń gbé oríṣiríṣi tójú wọn ò tó sórí afẹ́fẹ́. mo fẹ́ kẹ́ ẹ tún gbádùn omi díẹ̀ ní kí n tó tẹ̀síwájú. Gbogbo àwọn tí wọ́n fẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ tinútinú tọkàntọkàn, gbogbo wọn ni ọ̀rọ̀ yìí ló ń dùn, ló sì ń ká lára wípé ipò Soun Ògbómọ̀ṣọ́ kì í ṣe ipò tó yẹ kí ó ṣòfò fún irú àsìkò tí ó fi ṣòfò yìí. gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀, nínú oṣù kẹta ọdún tó kọjá ni wọ́n yan ọmọọba Afọlábí Ghandi Ọláoyè gẹ́gẹ́ bí ẹni tí ó bọ́ sí ipò Soun, eléyìí tí àwọn ọmọ oyè yòókù tí oníkálukú ń fi ẹ̀hónú hàn. àmọ́ ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n wá fi ẹ̀hónú hàn tí wọ́n wá gbé ọ̀rọ̀ yìí lọ sí ilé ẹjọ́ nínú oṣù keje ọdún tó kọjá yìí ni ọmọọba Muhammed Kabir Ọláoyè. nínú oṣù keje ọdún tó kọjá ni ọmọọba Muhammed Kabir Ọláoyè ni wọ́n gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ wípé ìlànà ètò tí wọ́n gbà yan ọmọ oyè tí wọ́n yàn àwọn ní kò fẹsẹ̀ múlẹ̀. kì í wá ṣe nígbà tí wọ́n gbé ìwé ìpẹ̀jọ́ wọn, wọ́n gbé ọmọ oyè tí wọ́n yàn, wọ́n gbé ìjọba tí ó fọwọ́ sí ìyànsípò ọmọ oyè ọ̀hún, wọ́n gbé àwọn olóyè ìlú, àwọn àgbà olóyè ìlú tí wọ́n fọwọ́ sí ìyànsípò ọmọ oyè, gbogbo wọ́n jẹ́ ìgbìmọ̀ ẹlẹ́ni 12. gbogbo wọn ni ọmọọba Muhammed Kabir Ọláoyè ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wípé ìyànsípò ẹni tí wọ́n yàn yìí kò tẹ́ àwọn lọ́rùn, àwọn ò fẹ́, àwọn ò fara mọ́. láti inú oṣù kejì ọdún tó wá kọjá yìí lọ̀rọ̀ ọ̀hún ti wá ń jà títí tó fi wá di àsìkò yìí.
mẹ́nubà àwọn ẹ̀sùn tí olùpẹ̀jọ́ tí wọ́n fi kàn torí àwọn náà rí nǹkan wí. Wọ́n ní ìlànà lára àwọn tí wọ́n pè lẹ́jọ́ oní mọ́gàjí ilé Ọláoyè gan, èyí ò mọ́gàjí ọmọ ọba Amos Ọláwálé Ọláoyè. Àlàyé àti àkọsílẹ̀ tí ọmọọba Mohammed Kabir Ọláoyè sì fi pè wọ́n lẹ́jọ́ ni wípé ìlànà tí wọ́n fi mú ọmọọba Fọlábí Gáàdì Ọláoyè yìí, wọ́n ní kò tẹ̀lé òfin ọdún 1958 ti ọdún 1963 àti ọdún 2000 tí ó rọ̀ mọ́ ìyànsípò Aláàfin tí ó rọ̀ mọ́ ìyànsípò Soun ti Ògbómọ̀ṣọ́ ẹnu omi àgò. Ṣé mọ̀ wípé bá a ṣe ń fi ojú sọ́nà fún ìyànsípò Soun, bẹ́ẹ̀ náà lójú wa ń léde tá à ń retí ìgbà tí a ó gbọ́ nípa ìyànsípò ti Aláàfin Ọ̀yọ́ náà. Èyí náà ló sì fà tó fi jẹ́ wípé Aláàfin ló kó sí mi lẹ́nu ẹnu mi àgò wọ̀. Bí mo ṣe wá ń tẹ̀síwájú torí mo sọ wípé mi ò fẹ́ kí omi ó pọ̀ kí n má bàa gbà wá lásìkò. Wọ́n ní wọn ò tẹ̀sílé àlàkalẹ̀ òfin ọdún 1958, 1963 àti ọdún 2000. Èyí ò jẹ́ ẹ̀sùn àkọ́kọ́. Ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n ní àwọn èèyàn péréte ni wọ́n fọwọ́ sí ìyànsípò ọmọọba Fọlábí Gáàdì Ọláoyè gẹ́gẹ́ bí Soun ti ìlú Ògbómọ̀ṣọ́. Ó ní ó sì yẹ kí àwọn èèyàn tí wọ́n fọwọ́ sí ìyànsípò wọn kí ó pọ̀ ju iye àwọn tí wọ́n fọwọ́ sí lọ. Ní ẹlẹ́ẹ̀kẹta, ṣe mọ̀ pé lẹ́yìn ò jẹ́ kejì. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n ní wọn ò jẹ́ kí àwọn ìdílé Ọláoyè tí wọ́n jẹ́ ìdílé tí ó fi ọmọ oyè sílẹ̀, wọ́n ní wọn ò jẹ́ kí wọ́n ó kópa nínú ètò ìdìbò láti yan Soun, wípé àrí àwọn olóyè àwọn olóyè SO Ọ̀tọ̀lórì tí wọ́n jẹ́ àrí àgọ́ ti ìlú Ògbómọ̀ṣọ́, olóyè Sàláwù Àjàdí tí wọ́n jẹ́ jagun ti ìlú Ògbómọ̀ṣọ́, olóyè Tìjání Abíóyè tí wọ́n jẹ́ bara ti ìlú Ògbómọ̀ṣọ́, olóyè David Adéníran Òjó tí wọ́n jẹ́ ìkọ́làbà ti ìlú Ògbómọ̀ṣọ́, àti olóyè Yusuf Kàsálí Ọládipúpọ̀ tí wọ́n jẹ́ abẹsẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n ní àwọn olóyè yìí pé wọn ò pé àwọn ìdílé láti wá kópa nínú ètò ìdìbò láti yan ọmọ oyè sí ipò Soun. Àmọ́ bí wọ́n ṣe wá gbé gbogbo ẹjọ́ yìí kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fà á pẹ̀lú àlàyé eléyìí tí a gbọ́ ní ọjọ́ Ajé pẹ̀lú ìrànlọ́wọ́ Alàgbà Ọláwálé Àjàó ọmọ Yorùbá tòótọ́. Àwọn ni wọ́n rìnrìn àjò ọ̀hún, orí aago làwa ti ń pè fún àwọn ìdí kan. Nígbà tí adájọ́ wá wò wípé ẹjọ́ yìí ti ń falẹ̀ kọjá bó ṣe yẹ, ní báyìí ibi tí ọ̀rọ̀ dé dúró, àwọn olùpẹ̀jọ́ tí wọ́n pe ẹjọ́ èyí ọmọọba Mohammed Kabir Ọláoyè nínú ìgbẹ́jọ́ tí ó ṣẹlẹ̀ tí wọ́n dá, àwọn gan ò yọjú, àmọ́ wọ́n ti ẹ̀sùn ọ̀hún ti wà nílé ẹjọ́ láti inú oṣù keje ọdún tó kọjá. Ní báyìí adájọ́ ti wá sọ wípé bó bá ti di ọjọ́ Ajé tó ń bọ̀ yìí, ọjọ́ 21 oṣù kẹjọ ọdún tá a wà, èyí ọjọ́ Ajé tá a fẹ́ mú yìí, ó ní onídàájọ́ K.A. Adédòkun ti wá kéde láti dájọ́ láti fi ìdí ẹ̀ múlẹ̀ ẹni tí yóò wà ní ipò Soun ti ìlú Ògbómọ̀ṣọ́ gan, láì fi ọ̀rọ̀ ọ̀hún falẹ̀ mọ́. Èyí ò ní wípé gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tàbí ẹ̀yin olólùfẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ tẹ́ ti ń wọ̀nà wípé nígbà wo tiẹ̀ ní ipò Soun tí ó ṣòfò yìí, nígbà wo ni ó di ipò tí ọba ó gun àpèrè. Wọ́n ní kẹ̀tù ọkàn ká. Onídàájọ́ K.A. Adédòkun ti fi léde pé ní ọjọ́ Ajé ọjọ́ 21 oṣù kẹjọ yìí, lọ́jọ́ Ajé tó ń bọ̀ yìí, ni àwọn ó gbé ìgbésẹ̀ láti yanjú gbogbo ọ̀rọ̀ ọ̀hún. Ṣé tẹ́ bá kéèsì wípé ẹjọ́ ọ̀hún ti falẹ̀ nílé ẹjọ́ fún odidi ọdún kan àti oṣù kan, torí láti inú oṣù kejì ọdún tó kọjá ni wọ́n ti ń lọ tí wọ́n ti ń bọ̀ nílé ẹjọ́. Adájọ́ ti wá ní níbi tó wá dé dúró yìí, bó bá ti di ọjọ́ Ajé ọjọ́ 21
oṣù kẹjọ tí a wà yìí o làwọn gbé ìgbẹ́jọ́ àwọn kalẹ̀, àwọn gbé ìdájọ́ àwọn kalẹ̀ lórí ẹni tí ó wà ní ipò Soun ti Ògbómọ̀ṣọ́. Ó lá ní ká fi tó ẹ̀yin olólùfẹ́ wa létí kẹ́ lè mọ ibi tí nǹkan dé dúró, wípé lóòótọ́ ni wọn ò kéde síta, àmọ́ àwọn olóyè ìlú Ògbómọ̀ṣọ́, olóyè tí ò fẹ́ kí ìlú ó bàjẹ́ ni wọ́n, akọ iṣẹ́ ni wọ́n ń ṣe láti jẹ́ kí ipò Soun, láti má jẹ́ kí ipò ọ̀hún ó ṣòfò pẹ́. Àmọ́ ṣe mọ̀ wípé bí omi olórí ìbílẹ̀ kan ni, ó ní ayé ti dolóbì rípo, òun yí o bìrìbìrì ló ń yí lọ. Ara àwọn ibi tí ayé yí dé, òun náà ló fa gbogbo eléyìí tí à ń sọ yìí. Ṣé ẹ mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà ìṣẹ̀dálẹ̀, ó ti lálàkalẹ̀, ó ti létò, ó ti ní bí wọ́n ṣe ń ṣe. Bí ó bá tiẹ̀ falẹ̀, kò ní í falẹ̀ tó báyìí. Àmọ́ ńgbà tí gbogbo ẹ ti di ti ìgbàlódé, ṣé ẹ sì mọ̀ wípé ọmọ táyé bí báyìí, òun láyé ń pọ̀n. Ní táwa nílò láti ṣe ni ká ṣàfarabalẹ̀, ká gbìyànjú láti wá eléyìí tó jẹ́ òkodoro ọ̀rọ̀, ká má fi àyè gba àwọn agbérọ́ká tí wọn ó kàn dúró lórí nínú ọ̀rọ̀ ilé tiwọn, táwọn ó kàn mọ́ sọ pé báyìí ni nǹkan ṣe ń ṣe. Níbi tó dé dúró báyìí, òun ni mo ti fi tó yín létí o. Bó bá tún di ní ọjọ́ ajé, ibi tí adájọ́ K.A. Adédọ̀kun bá tún gbé ìgbẹ́jọ́ ọ̀hún dé, á tún máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Ẹ ṣeun, ẹ kú ìfarabalẹ̀, ẹ kú ìdarapọ̀ mọ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa. Mo kí yín, mo lù yín lọ́gọ̀ ẹnu, mo mọ ìyẹn yín púpọ̀. Omi ògo ìlú Ògbómọ̀ṣọ́, ẹ̀jẹ̀ àgbọ̀tán. A jẹ́ pé ẹ jẹ́ kí ìpàdé wa tún di ní ọjọ́ mi ọjọ́ ire, àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí fún yín, wọ́n mú ìlérí mi ṣẹ. Bó bá ti di ní ọjọ́ ajé, ibi tí wọ́n bá tún gbé ìgbẹ́jọ́ ọ̀hún dé, á tún jẹ́ kẹ́ ẹ mọ̀. Eléyìí tí a ti fi síta yìí, ẹ bá wa tàn ká, káwọn èèyàn ó lè mọ ojúlówó ibi tí ọ̀rọ̀ dé ní ìlú Ògbómọ̀ṣọ́, kí ẹnìkan ó kàn mọ́ wá fi rọ́, ká má mọ́ wá fi rọ́ tú wọn jẹ bí iṣu. Àgbẹ̀ mi ṣe tó tún padà relé ìdáró báyìí, àlùkò mi tún ti bọ̀ yẹ́ ìṣẹ̀ṣẹ̀, òun padà relé ìkóso. Lékelèké mi tún ti ṣe tán padà relé rè kẹfún tuntun. Èmi á mọ́ lẹ́mi ò ní bá wọn lọ ẹja tó lọ tí ò dé sálẹ̀ omi. Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sálẹ̀ odò. Èmi ni màá lọ, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà ni màá tún bá pàdé tó bá di ní ọjọ́ mi ọjọ́ ire. Ògédé ire báyìí lójú owó rí, ògédé ire lójú wa ọmọ rí ní gbogbo ìgbà. Olúwabùkọ́lá Adélékè Adégbọlá ń dágbére fún yín pé ire o, ire kàbìtì fún gbogbo wa.